ọmọ kóòtù òjíire abẹ́ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò ikọ́ lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé ní ìlú Ọ̀yọ́. Ó mà ti di yánpọnyánrin láàrin gómìnà Seyi Makinde àti bàbá Tinubu ó ti di wàhálà ní Aso Rock. Ẹ wo ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Ìyẹn ní kọ́kọ́ àwọn ọmọ olóòkú olùkọ́ tí wọ́n pa tí àwọn ajínigbé pa àwọn náà ti yarí o. Wọ́n ti ní kí ìjọba bá wọn gba òkú àwọn padà wípé after all wọ́n ṣàtìpá ṣùgbọ́n ó pè àwọn káwọn sin síbi tó ti máa ní orí tí ò ní jẹ́ pé wọ́n kàn máa sọ pé ó kú sí inú igbó ni. Tó ẹ káàbọ̀ sórí ìkànnì wa o, Ileodua, ilẹ̀ àbínibí wa. Gómìnà Seyi Makinde ó gbé ìgbésẹ̀ tó nípọn lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé ní ìlú Ọ̀yọ́. Ǹjẹ́ ẹ mọ̀ pé gómìnà Seyi Makinde ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn United States, United Nations wípé kó dákun kí wọ́n tọpinpin ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí wọ́n fi jí àwọn ọmọ gbé yìí. Wọ́n lòun wá thorough investigation. Ó ní kí àwọn àjọ United Nations ìyẹn UN kí wọ́n bá wọn ṣe ìwádìí fínífíní wípé tó bá ṣe ìwádìí fínífíní òun ò kí ẹ o. Ẹnikẹ́ni tí ajere ọ̀rọ̀ náà bá ṣí mọ́ lórí, ẹnikẹ́ni tó bá jẹ́ pé òun ló wà ń díẹ̀, yálà ó jẹ́ olówó ni tàbí ó jẹ́ bọ̀rọ̀kìnní, no matter any position tẹ́niyẹn bá ní Nàìjíríà, ó ní kí wọ́n ṣe ìdájọ́ ẹ̀ according to tí wọ́n bá ṣe rí i. Èyí ni ìgbésẹ̀ tí gómìnà Seyi Makinde ó gbé o, tí àwọn federal government bàbá Tinubu yarí mọ́ ọ lọ́wọ́. Wọ́n ní láéláé kò lẹ́tọ̀ọ́ láti gbérú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Èyí ló fa ìbínú tí federal government fi yarí pátápátá wípé láéláé according to report débi pé wọ́n sọ fún Seyi Makinde wípé ìgbésẹ̀ tó gbé láti fi odidi federal government ilẹ̀ kò fẹjọ́ sùn federal government, kò sọ fún federal government kó gbé ìgbésẹ̀. Ó wá go far to the extent pé lọ́n fẹjọ́ sùn àwọn United Nations wípé mú ìgbésẹ̀ tó gbé yẹn wọ́n ní kò nídìí rárá bí ipò fojú kéré àwọn ni, bí ipò tún yẹ̀yẹ́ àwọn síta ni. Kí ló dé tí ò kọ́kọ́ sọ fún àwọn náà, tí ò kọ́kọ́ fi lọ federal government kí federal government gbé ìgbésẹ̀ kó tó di pé ó job to United Nations. Ṣẹ́rin tó fà á nìyí o tí federal government ìjọba àpapọ̀ fi wá ń bínú tán yarí pé láéláé àwọn ò lè gbárù ìgbésẹ̀ tí Seyi Makinde gbé. Mind you, àwọn ọmọ Nàìjíríà ṣẹ̀dẹ̀ mọ̀ pé a ní láti query bẹ́ẹ̀ la ṣe bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ ara wa pé kí ló fa ìbínú eléyìí. Ẹ máa wò pé kí ló fa ìbínú tí ìjọba fi ń yarí ṣèbí Seyi Makinde ń gbé ìgbésẹ̀ ni. Àwọn ará ìlú ń béèrè pé kí ló dé tí federal government fi ń para tó fi ń bínú lórí ìgbésẹ̀ tí Seyi Makinde gbé. Gẹ́gẹ́ bí tí Seyi Makinde sọ, ó ní àṣírí anybody tó bá wà ní ọ̀rọ̀ yẹn lòun fẹ́ jẹ́ kó tú, pé òun ò kí ẹrú no matter any position tẹ́niyẹn lè wà, no matter any post. Ó tún wá sọ ó ní tó bá wá mú onítọ̀hún tọ́ kí wọ́n dá ẹjọ́ ẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ láì fi gbá kan bọ̀kọ́nú. Ṣé ká sọ pé Seyi Makinde ò trust federal government ni, àbí ká sọ pé ó ti rò bóyá federal government ò lè dájọ́ wọn ló ṣe gbé ẹjọ́ náà lọ sí United Nations wípé kí wọ́n bá òun dá. Ìyẹn ló wá di wàhálà lẹ́ láàrin ìjọba àpapọ̀ àti Seyi Makinde. Seyi Makinde fẹ́ prove ó fẹ́ jẹ́ kí everybody rí gbogbo tó ṣe ń lọ, gbogbo ariwo òun tó ń pa yẹn òun á tiẹ̀ lè free. Kí wá lè rò pé ó fa ìkùnsínú àbí ìbínú tí federal government ò fi gbà tó fi ń sọ pé ìgbésẹ̀ Seyi Makinde wọ́n ní kò tọ̀nà rárá, kò jẹ́ kó gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ pípò fi àwọn lẹ̀ gbé ìgbésẹ̀ ni. Ẹ wo ẹ tún jẹ́ kí n gbé yín débẹ̀ lórí olùkọ́ tí wọ́n pa tí wọ́n jí gbé papọ̀ pẹ̀lú àwọn ọmọ yìí tí wọ́n padà pa ni ó ti di wàhálà o débi pé àwọn ẹbí àtàrà olùkọ́ náà
wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba wípé ẹ wo àwọn ti gbà pé ọmọ wọn ti kú o ṣùgbọ́n kí ìjọba dákun nínú àánú wọn kí wọ́n bá wa rí i pé àwọn gba ọmọ yẹn padà, ìyẹn òkú ẹ̀. Wọ́n ní kó gba òkú Michael Oyedokun padà. Àwọn ẹbí ti fárígá débi pé wọ́n tún bẹ state government ìyẹn governor Seyi Makinde àti bàbá Tinubu wípé kó jọ̀ọ́ o kí wọ́n tiẹ̀ lè sọ pé ibi báyìí làwọn sin Michael Oyedokun sí. Á tiẹ̀ lè ní ojú orí ibi tó sin sí ìyẹn bẹ́rí èyí tẹ́pọ́n máa náwó sí fáwọn ọmọ ẹ̀ tàbí fún àwọn ẹbí ẹ̀ pé ibi báyìí ló sin sí. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé ohun tí àwọn ará ìlú náà ń pariwo nìyẹn pé kí ìjọba bàbá Tinubu wọn lọ ti ń ṣe bọ̀. Wọ́n ní ṣùgbọ́n eléyìí kó má tún sinmi o kí wọ́n bá wa tún kán lu igbó kí wọ́n wọnú igbó yẹn kó ra sáàkì igbó yẹn kó tú gbogbo inú igbó yẹn dáadáa pé kí wọ́n bá wa gba òkú arákùnrin náà wálé. Irú ọpọlọ tó lò yẹn tí wọ́n fi gba àwọn ọmọ tó kidnap ní Ògbómọ̀ṣọ́ yìí bẹ́ẹ̀ náà ni kán lò kó fi gba òkú arákùnrin náà padà. Gẹ́gẹ́ bí òye mi kò ní dá o nígbà tí gbogbo aráyé ń jubiléètì wípé wọ́n ti bá àwọn gba àwọn ọmọ padà táwọn òbí ń jubiléètì kò ní dá kí àwọn fámílì Oyedokun má lè rí òkú ọmọ wọn kó má tiẹ̀ lè sọ pé bó ṣe lọ rèé. Bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ̀ mo láyọ̀ láti sọ fún yín wípé ṣe rí gbogbo àwọn ọmọ tí wọ́n jí gbé yìí gbogbo wọn pátápátá ni òbí wọn ti ń lọ ń gbà wọ́n ní ọ̀dọ̀ ìjọba o lẹ́yọ kọ̀ọ̀kan nítorí lẹ́yìn tí wọ́n ṣe ìtọ́jú wọn tán ni wọ́n kó wọn lọ sí State House. Níbẹ̀ ni ṣẹ̀dẹ̀ mọ̀ pé Seyi Makinde sọ pé àwọn máa gbé àwọn òbí oníkálukú wá lẹ́yọ kọ̀ọ̀kan kí wọ́n lè wá máa wo ọmọ wọn èyí tó bá jọmọ wọn kó máa mú un lọ. Mo láyọ̀ láti sọ fún yín pé àwọn òbí wọn ti yọjú sí wọn o wọ́n dẹ̀ ti ń fa ọmọ oníkálukú wọ́n ti ń fà á lé lọ́wọ́. Ìyẹn ní kọ́kọ́ o principal náà gẹ́gẹ́ bí tó sọ lẹ́yìn tí wọ́n rescue ẹ̀ tán orúkọ ọkọ rẹ̀ ló ń dá pé mo ṣàfẹ́ rọ́kọ mi ẹ dákun ẹ jẹ́ n rí ọkọ mi ṣùgbọ́n adúpẹ́ fọlọ́run wọ́n ti fi ọkọ rẹ̀ wọ́n ti pe ọkọ rẹ̀ ọkọ dẹ̀ ti wá gbé nǹkan rẹ̀ o. Ìyẹn tí wá nìkankan o ìdùnnú ṣubú layọ̀ fún principal yìí nítorí lẹ́yìn ewu tí Ọlọ́run gbé fò dá ní wọ́n tún padà wá fún un ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Wọ́n ti fún tíṣà náà ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wípé afẹ́lẹ́ compensate ẹni o ṣáà fún wàhálà rẹ àtàkìtìyàn rẹ tí ò jẹ́ kó tán tí ò sì jẹ́ kó sú ẹ. Ṣùgbọ́n sí tíṣà yìí wá pé èdè kan o headmaster yìí pé èdè kan ó ní òun ò lérò pé òun lè tún padà sí iṣẹ́ olùkọ́ mọ́ o. Ṣé ó ti yé yín? Ṣé ẹ dẹ̀ mọ̀ wípé ẹni Ṣàngó tójú ẹ̀ wàjà ni kò ní bá wọn bọ́ba kò so. Bóyá ohun tí tíṣà yìí rí rèé tó fi ń pariwo tó ní ó ṣeéṣe òun ò lérò wípé òun máa padà sídìí iṣẹ́ olùkọ́ òun mọ́ nítorí pẹ̀lú gbogbo ohun tí ojú òun rí ó tó kóun fi ìṣẹ̀lẹ̀ ikú tí ó yẹ kó pa òun tí ò pa òun tóun gàgà escape àjẹpọ̀ lòun lẹ́mí òun lò ní. tó ẹ̀wẹ̀ ìyá mi bàbá mi nírí jù báyìí lọ lórí ìkànnì wa Ileodua. Ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like ẹ bá tiwa jẹ́ pẹ̀lú share ẹ bá wa bó o kó lọ fà ẹ subscribe la fi ń kí yín pé Ileodua ilẹ̀ abínibí wa Ileodua gbé wa o bẹ́ẹ̀ kò ní gbé ọ̀dàlẹ̀.